Sinimá tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí òun ni a pè àkọlé rẹ̀ ní Ọmọ Akọgun. Ọmọ Akọgun jẹ́ sinimá tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí àwọn àgbààgbà òṣèré sì kópa nínú rẹ̀. Lára wọn la ti rí Odunlade Adekola eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Akinsoro nínú sinimá yìí. Akinsoro bí ọmọ kan ṣoṣo tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Ẹ̀rí Ìfẹ́. Ọ̀rẹ́ ni Akinsoro àti ọba ìlú. Bó tilẹ̀ jẹ́ wípé ọmọ kan ṣoṣo ni ọba ìlú náà bí tí orúkọ òun náà sì ń jẹ́ Adẹ́rìntán. Adẹ́rìntán tí ń ṣe ọmọ kábíyèsí jẹ́ oníwà jàgídíjàgan tó jẹ́ wípé gbogbo omidan inú ìlú ni ó ti fi ipá bá lò tán. Eléyìí ó sì dùn mọ́ àwọn ará ìlú nínú. Ẹ̀rí Ìfẹ́ tí ó ń ṣe ọmọ akọgun ìlú jẹ́ oníwà tútù tí ó sì ní ọkọ àfẹ́sọ́nà tí wọ́n jọ ń bára wọn lọ. Ṣùgbọ́n ní ọjọ́ kan, àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Adẹ́rìntán ọmọọba wọ́n gbà á lámọ̀ràn wípé kí ó kọ aya àfẹ́sọ́nà rẹ̀ lẹ̀ wípé kí ó fẹ́ Ẹ̀rí Ìfẹ́ tí ó ń ṣe ọmọ akọgun. Adẹ́rìntán sì gbà láti ṣe ohun tí wọ́n ní kó ṣe. Ó kọ ẹnu ìfẹ́ sí Ẹ̀rí Ìfẹ́ ṣùgbọ́n Ẹ̀rí Ìfẹ́ kọ̀ jálẹ̀ láti fẹ́. Ó sọ fún Adẹ́rìntán wípé òun ti ní ọkọ àfẹ́sọ́nà tòun. Ọ̀rọ̀ yìí ló dá ìjà sílẹ̀ láàrin ọba àti akọgun. Ṣùgbọ́n ní ọjọ́ kan Adẹ́rìntán gbèrò láti dènà de Ẹ̀rí Ìfẹ́. Níbí ni Adẹ́rìntán ti fi ògùn na Ẹ̀rí Ìfẹ́ kí ó ba lè rí àyè láti fi ipá bá a lò. Níbí ni apá kìíní sinimá yìí tán sí. Ǹjẹ́ wàhálà kan ni Adẹ́rìntán wá báyìí? Nítorí ó dá mi lójú wípé akọgun ò ní gbà láàbọ̀ fún Adẹ́rìntán àti bàbá rẹ̀. Ohun tí a retí pọ̀ nínú apá kejì sinimá yìí, ṣùgbọ́n gbogbo ẹ̀ la ó máa fi tó yín létí lórí ìkànnì yìí ní kété tí ó bá jáde.